Mo kí yín káàbọ̀ sínú oṣù tuntun, oṣù October ti ọdún 2024. Ṣé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti mú wa la oṣù mẹ́sàn-án já àti bọ́ sínú oṣù kẹwàá. Ọlọ́run tó dẹ̀ mú wa bẹ̀rẹ̀, a mú wa rí ìparí ẹ̀ náà lágbára Jésù Kristi. Bẹ́ẹ̀ náà la kí ìlú wa, ìlú Nàìjíríà tó ń ṣe ìrántí independence lọ́jọ́ òní. Àdúrà tá a gbà fún Nàìjíríà ni wípé Ọlọ́run á mú ìyípadà sí rere bá ìlú yìí ní orúkọ Jésù Kristi. Mo mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún yín láti inú ìwé Psalm orí 23 ẹsẹ̀ 2, Psalm 33 verse 12. Ó ní ìbùkún ni fún orílẹ̀-èdè náà, Ọlọ́run ẹni tí Olúwa ń ṣe àti àwọn ènìyàn náà tí ó ti yan ìṣe ìní rẹ̀. Ìyẹn ni wípé orílẹ̀-èdè kórílẹ̀-èdè tó bá yan Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ẹ̀, ó jẹ́ orílẹ̀-èdè tí ìbùkún tó ti dé bá. Àdúrà tá a gbà fún Nàìjíríà ni pé kí Ọlọ́run kó bá wa lọ́wọ́ sí ètò Nàìjíríà, kí Nàìjíríà kó lè yí padà sí rere. K'Ọlọ́run bá wa mú gbogbo ìkólọ wa tí ó ti kó lọ, k'Ọlọ́run bá wa dá padà. Ká rí Nàìjíríà tuntun tí gbogbo nǹkan tó ń lọ déédéé nínú ẹ̀, tàlàáfíà wà nínú ẹ̀. Bíbélì náà dẹ̀ sọ fún wa pé ká gbàdúrà fún àlàáfíà Israel, wípé àwọn tó ń wá rere ẹ̀, Olúwa á ṣe rere fún wọn. Tẹ́ bá lọ sínú ìwé Deuteronomy orí 23 ẹsẹ̀ 29, ibẹ̀ ni àdúrà tí mo fẹ́ gbà fún Israel pẹ̀lú gbogbo ìṣòro tí wọ́n ń là kọjá ní àsìkò yìí ló wà. Ó ní àlàáfíà ni fún ọ Israel, ta ni ó dàbí rẹ̀, ìwọ ẹni tí a ti ọwọ́ Olúwa gbàlà asà ìrànlọ́wọ́ rẹ̀, àti ẹni tí í ṣe ìdá ọlá ńlá rẹ̀. Àwọn ọ̀tá rẹ̀ yóò tẹríba fún ọ, ìwọ ó sì máa tẹ ibi gíga wọn mọ́lẹ̀. Mo gbàdúrà pé bẹ́ẹ̀ ni ó rí fún yín. Ọlọ́run á mú yín la gbogbo ohun tẹ́ ń là kọjá nísìn, ẹ̀ ń là kọjá ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe ń lọ ní oṣù yìí yóò dára fún yín. Ẹ̀mí mímọ́ Kristi yóò máa tọ́ yín sọ́nà. Ojú òde ní tìyín o. Ọlọ́run tó ti wà pẹ̀lú yín láti ìbẹ̀rẹ̀ ọdún yìí dé àsìkò yìí kò ní fi yín sílẹ̀. Búburú kan kò ní ṣubú lù yín, àrùn kárùn kan kò ní súnmọ́ àgọ́ yín. Ayọ̀ lẹ máa fi rí ọdún tuntun. Yóò dẹ̀ dára fún yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.